ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ó mà ṣe o, àwọn agbébọn sì ṣekú pa bàbá yìí lẹ́dọ̀. Àwọn ajínigbé ti yin Honorable Reuben Owi, ẹni ọdún 95 tó jẹ́ akọ̀wé àti ọ̀kan lára àwọn aṣáájú àwùjọ Ìyówà ní ìjọba ìbílẹ̀ Ovia North East, ìpínlẹ̀ Èdò ní ìbọn pa o. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣe sọ, àwọn ajínigbé méjì tí a kò tí ì dámọ̀ ló kọlu Owi ní ilé rẹ̀ tó wà ní nọ́mbà 2 Abu Street, Igwoza, lẹ́gbẹ̀ẹ́ Okun Road ní ìlú Benin City. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní nǹkan bíi aago 8 kọjá ìṣẹ́jú 15 alẹ́ ọjọ́ Sunday tó kọjá. Ọmọ bàbá náà, Ozayowomba Owi, ló ròyìn ọ̀rọ̀ náà fún ọlọ́pàá o. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ìpínlẹ̀ Èdò ṣe sọ, ọ̀kan lára àwọn ajínigbé náà yin bàbá náà lórí, èyí tó fa ikú rẹ̀ tí wọ́n sì yìn ní ìbọn títí tó fi jáde láyé. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.